Ọ̀yọ́ ń pè mí kì í máa ṣeré mo máa dupò gómìnà Ọ̀yọ́ ní 2027 Oriyomi Hamzat ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Agbára Ori Ite Oyo Atijo ti Ditan ó ti kọjá kò sí ọba ilẹ̀ Yorùbá kankan tó lágbára jurawọn lọ. Abẹsinkawọ Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ikú doro Gbajumọ Olorin Afrofuji Destiny Boy dágbére fáyé lẹ́ni ọdún mejilelogun. Bí irọ́ bá lọ fógún ọdún ọjọ́ kan lóòótọ́ ò bá o. Lẹ́yìn ọdún 12 sẹ́yìn àjọ NDLEA náwó mú kánmọ́kánmọ́ afurasí ológun olóró tí wọ́n ló pa òṣìṣẹ́ àjọ náà 3. Ilé ẹjọ́ gba béèlì Portable pẹ̀lú mílíọ̀nù kan náírà àti onídùúró 2. Ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lọ́jọ́ Aje Mọnde rèé. Ìyá ló gbé bẹntiróòlù sí ṣọ́ọ̀bù ní Kwara tí iná fi jó ọmọ 3 pa. Iléeṣẹ́ panápaná ló ṣàlàyé bẹ́ẹ̀. Ọlọ́pàá ṣèèṣì yìnbọn mọ́ àwọn akin ẹgbẹ́ rẹ̀ 2 nípínlẹ̀ Rivers. Èèyàn kan kú. Onírúurú ìṣòro ló ń dojú kọ Nàìjíríà o. Àmọ́ ṣùgbọ́n tètò ààbò yìí ló bù àyà tó borí wọn. Ohun ìtìjú ló jẹ́ o. Ìṣẹ̀lẹ̀ tó mú Senegal kúrò lórí pápá ìṣeré fún ìgbà díẹ̀ níbi ìdíje àṣekágbá AFCON 2025. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọ̀yọ́ ń pè mí kì í máa ṣeré mo máa dupò gómìnà Ọ̀yọ́ ní 2027 Oriyomi Hamzat ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò Oriyomi Hamzat ti kéde èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 17 oṣù kínní ọdún 2026 yìí ni Oriyomi kéde èròǹgbà rẹ̀ náà pẹ̀lú àlàyé pé ẹgbẹ́ Accord ni òun yóò ti díje dupò gómìnà. Gẹ́gẹ́ bí ó ti wí, Oriyomi ní òun kéde èròǹgbà òun láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord láti kéde fún gbogbo èèyàn pé Oriyomi Hamzat yóò wà nínú ìwé ìdìbò ní ọdún 2027. Bẹ́ẹ̀ ni Oriyomi Hamzat sọ níbi ètò náà tí ọ̀pọ̀ èèyàn tí wọ́n jọ wọ aṣọ ẹgbẹ́ Accord wà. Aṣọ tí wọ́n ya àwòrán Oriyomi Hamzat sí tí wọ́n sì kọ Ọ̀yọ́ ń pè ọ́ sí lára ni àwọn èèyàn náà wọ̀ níbi ìkéde ọ̀hún. Tí a ò bá gbàgbé ọdún tó kọjá ni Hamzat ti ń sọ pé òun yóò dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí àwọn èèyàn kan ń polongo rẹ̀ pé ipò náà tọ́ sí púpọ̀. Ṣùgbọ́n èrò àwọn ẹlòmíràn sọ̀tọ̀ lórí èròǹgbà Oriyomi yìí. Wọ́n ní ipò gómìnà kì í ṣe nǹkan àwàdà rárá. Ó sì yàtọ̀ gédéǹgbé sí ẹgbẹ̀nù sí máìkì tí Oriyomi ń ṣe lórí rédíò rẹ̀ nìbàdàn. Àmọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ti ní òun kò polongo ìbò fún olóṣèlú kankan mọ́. Òun gan fẹ́ díje báyìí du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Oriyomi Hamzat jẹ́ ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ní iléeṣẹ́ rédíò tí wọ́n ń pè ní Àgídìgbò FM nílùú Ìbàdàn. Hamzat ni wọ́n bí nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Bàbá rẹ̀ Asimiyu Adékúnlé Hamzat náà jẹ́ akọ̀ròyìn pẹ̀lú iléeṣẹ́ Nigerian Television Authority NTA. Hamzat lọ sí ilé ẹ̀kọ́ girama Iroko Community Grammar School kó tó mórílé ilé ẹ̀kọ́ gíga Ọ̀yọ́ State School of Sciences. Bákan náà ló ti gba oyè diploma nínú geology láti ilé ẹ̀kọ́ gbogbonìṣe tó wà nílùú Ìbàdàn. Ó tún tẹ̀síwájú láti gba oyè nínú ètò ẹ̀kọ́ Mass Communication láti ilé ẹ̀kọ́ Adéṣeun Ògúndoyin nílùú Èrúwà. Ní oṣù kọkànlá ọdún 2023, Hamzat tún gba ìwé ẹ̀rí láti ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Ìbàdàn fún ìmọ̀ nínú ẹ̀kọ́ Linguistics and Language Arts. Oṣù kejìlá ọdún 2024 ní òun àti olórí Ọọ̀ni Ilé Ifẹ̀ tẹ́lẹ̀ Naomi Ògúnwùsì jọ di ẹni tó fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn àwọn ọmọ tó di olóògbé níbi ètò ìfúnnilẹ́bùn ọdún tí Naomi fẹ́ ṣe nílùú Ìbàdàn nígbà náà. Àmọ́ tí ilé ẹjọ́ padà fi wọ́n sílẹ̀ lẹ́yìn àwọn àkókò ìgbẹ́jọ́. Agbára Ori Ite Oyo Atijo ti Ditan ó ti kọjá. Kò sí ọba ilẹ̀ Yorùbá kankan tó lágbára jurawọn lọ. Abẹsinkawọ Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Abesinkawo Aare àgbà sí Ààrẹ Tinubu lórí ètò ìròyìn àti ìpolongo Tèmítọ́pẹ́ Àjàyí ti dá àríyànjiyàn awuyewuye àhesọ ọ̀rọ̀ sílẹ̀ lẹ́yìn tó kéde pé àkókò Agbara Ori Ite Oyo Atijo lórí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ti kọjá. Ó ní orí ìtẹ́ ayé òde òní ti yàtọ̀ sí orí ìtẹ́ ìgbà ayé àtijọ́. Àjàyí sọ wípé kò sí ọba aládé kankan tó lágbára ju àwọn ọba yòókù lọ láwùjọ láyé òde òní. Àjàyí ló
sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Twitter lọ́jọ́ àbámẹ́ta Sátidé tó sì gbé àwòrán Aláàfin tó wà lórí ìtẹ́ lọ́wọ́lọ́wọ́ Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kìíní náà síbẹ̀ nígbà tó sì ń sọ̀rọ̀ tako ìjà ipò ọba tó lágbára jùlọ, ìjà ìwọ ojú mi èmi òjò tó ń wáyé láàrin àwọn ọba aládé nílẹ̀ Yorùbá. Abẹsinkawọ Aare ní ìgbà àtijọ́ ti kọjá lọ. Ó ní a ò sí ní àkókò ìjọba Agbara Ori Ite Oyo Atijo Ọ̀yọ́ Empire mọ́. Ó ní Róòmù àti ilẹ̀ ọba UK tí wọ́n ti fìgbà kan darí ó lé ní ìdajì ayé gẹ́gẹ́ bí ìjọba kò lè jẹ gàba béèrè fún agbára mọ́ lórí àwọn orílẹ̀-èdè tí wọ́n mú sìn tẹ́lẹ̀. Ó ní ìgbà àti àkókò ti yàtọ̀ báyìí, ilé ayé tuntun la wà yìí. Ó ní a kò gbọ́dọ̀ da ìtàn Agbara Ori Ite Oyo Atijo pọ̀ pẹ̀lú àṣà àti òṣèlú òde òní. Ó tẹnumọ́ pé ilẹ̀ Yorùbá pátápátá kò sí lábẹ́ ìdarí Aláàfin. Àjàyí tún tẹ̀síwájú nípa pípàrọwà fáwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn láti fààyè gba ìfọwọ́sowọ́pọ̀ ìdarí níbàámu pẹ̀lú òtítọ́ ayé òde òní. Ó ní ọ̀wọ̀ tó múnádóko láàrin àwọn ọba aládé náà ni yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn agbègbè wọn dáadáa. Ó sọ pé àwùjọ náà yóò ṣiṣẹ́ dáadáa tí àwọn ọba aládé nílẹ̀ Yorùbá bá lóye ipa wọn nínú àwùjọ òde òní. Ó ní àwọn ọba wa yẹ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti pa àlàáfíà, ìṣọ̀kan àti ìdàgbàsókè mọ́ ní àwọn agbègbè wọn nígbà tí wọ́n ń pa àwọn ìwà àṣà wa mọ́. Àtẹ̀jáde náà ti fa onírúurú ìdáhùn awuyewuye lórí ìkànnì ayélujára tó ń wáyé lẹ́yìn ìjíròrò ìwọ ojú mi èmi òjò ọ́ lórí ọ̀rọ̀ ipò ọba tó lágbára jù àti agbára láàrin àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ nílẹ̀ Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé àwọn òǹpìtàn nípa àṣà àti òǹkọ̀wé oníròyìn tẹ̀síwájú láti ka ipò Orí Ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ sí ipò ọba tó lágbára jù nínú ìsàn láàrin ọ̀làjú nílẹ̀ Yorùbá, nígbà tí àwọn míì sì ní Orí Ìtẹ́ Ọ̀yọ́ kò ní àṣẹ lórí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ onírúurú tí ó parapọ̀ di ẹ̀yà Yorùbá. Wọ́n tẹnumọ́ ipò àkọ́kọ́ Ilé Ifẹ̀ àti ìdarí ẹ̀mí Ọọ̀ni Ilé Ifẹ̀. Ikú dóró, gbajúmọ̀ olórin Afrofuji Destiny Boy dágbére fáyé lẹ́ni ọdún 22. Ó mà ṣe o, gbajúgbajà ọ̀dọ́mọdékùnrin olórin Afrofuji Afeez Adésínà tí ọ̀pọ̀ mọ̀ sí Destiny Boy ti jáde láyé lẹ́ni ọdún 22 22 years. Ìròyìn ikú rẹ̀ ọ̀hún ló bá ọ̀pọ̀ lójijì láwùjọ, iléeṣẹ́ orin amúlùdùn àti jákèjádò orí ìtàkùn ayélujára. Ìròyìn ikú Destiny Boy ló gba ìgboro kan lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 18 oṣù kínní ọdún 2026 lẹ́yìn tí gbajúmọ̀ oníròyìn olùṣèwádìí lórí ayélujára Instagram Tèmilọ́lá Sóbọ́lá kéde rẹ̀ lórí ìtàkùn ayélujára. Ìfìdímúlẹ̀ ìròyìn ikú ọ̀dọ́mọdékùnrin olórin náà ni ó ń ṣe ọ̀pọ̀ àwọn èèyàn ní àhìn tí oníkálukú sì ń kọ ìhà oríṣiríṣi. Ohun tó ṣokùnfà ikú Destiny Boy ni kò tí ì fojú hàn dé síta títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Destiny Boy ní ọ̀pọ̀ rí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ohùn tó ṣe iyebíye lágbo orin Afrofuji tí ọ̀pọ̀ sì máa ń fẹ́ràn láti gbọ́ fún ohun àrà ọ̀tọ̀ rẹ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ń gbòòrò sí. Ikú òjijì tí Destiny Boy ọ̀hún kú ní kékeré mú ìbànújẹ́ bá ọkàn àwọn olólùfẹ́, akin ẹgbẹ́ rẹ̀ àti àwọn iléeṣẹ́ àmúlùdùn. Lóṣù kọkànlá ọdún 2024 ló bí ọmọ àkọ́kọ́ rẹ̀ lẹ́ni 20 ọdún 20 years. Lọ́dún náà ni ìròyìn gba ìgboro kan pé ó dẹnu ìrìn àjò ìfẹ́ kọ olólùfẹ́ rẹ̀ pẹ̀lú òrùka tó ṣe iyebíye olówó ńlá. Lẹ́yìn ìkéde ikú rẹ̀ níṣe lójú òpó ayélujára kún fún àtẹ̀jáde ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ ìbánikẹ́dùn. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ló ń ṣiyèméjì nípa ikú rẹ̀ tí ọkàn wọn sì pòrúurú tí ọ̀pọ̀ wọn sì ń wí pé ilé ayé ilé asán, ṣùgbọ́n kí Elédùà fòpin sí ikú àìtọ́jọ́ tó ń pa àwọn ọ̀dọ́, nígbà tí àwọn míì sì ń wí pé ọlá ò dájú fún ẹnikẹ́ni. Àmọ́ ṣá, gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ti sìnkú olóògbé akọrin Afrofuji náà nílànà ẹ̀sìn Islam tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìdárò rẹ̀. Ikú òjijì Destiny Boy jẹ́ àmì ìbànújẹ́, ìfòpin sí iṣẹ́ orin rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa búrẹ́kẹ̀ sí fún ọ̀pọ̀ àwọn olólùfẹ́ orin àti ìrìn àjò kúkúrú rẹ̀ nídìí iṣẹ́ orin náà. Orin náà ni yóò jẹ́ ìrántí àìmú agbára ẹ̀bùnṣẹ àti àìlè sọ ohun tó lè ṣẹlẹ̀ sí ìgbé ayé ẹni lásìkò tí èèyàn bá wà láàyè. Bí irọ́ bá lọ fógún ọdún, ọjọ́ kan lóòótọ́ ọba o. Lẹ́yìn ọdún 12 sẹ́yìn, àjọ NDLEA náwó mú kánmọ́nkánmọ́ afurasí olóògùn olóró tí wọ́n ló pa òṣìṣẹ́ àjọ náà 3.
àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà National Drug Law Enforcement Agency NDLEA ti padà náwó mú ọkùnrin afurasí kan Lẹ́kan Jímọ̀ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Kànmọ́kànmọ́. Àtẹ̀jáde tí Fẹ́mi Babafẹ́mi agbẹnusọ àjọ NDLEA fi síta lọ́jọ́ Àìkú Sunday ṣàlàyé pé ògbólógbòó ni Kànmọ́kànmọ́ nínú oògùn olóró gbígbé lọ sí ilẹ̀ ibòmíràn àti pé ó pa 3 lára àwọn òṣìṣẹ́ NDLEA lọ́dún 12 sẹ́yìn. Agbẹnusọ NDLEA náà sọ pé látìgbà náà ni àwọn tí ń wá afurasí yìí kọ́wọ́ tó bá lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kìíní ọdún 2026. Nípa ibi tí wọ́n ti rí Lẹ́kan Jímọ̀ mú, Babafẹ́mi sọ pé ìlú Owódé nípínlẹ̀ Ògùn ni ọwọ́ ti bá lẹ́yìn ìwádìí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ àjọ NDLEA. Oríṣi oògùn olóró tí a mọ̀ sí skunk ló ní àwọn bá ní ibùba Kànmọ́kànmọ́ tí ìwọ̀n rẹ̀ sì jẹ́ 69 67 kilograms. Báwo ni Kànmọ́kànmọ́ ṣe pa òṣìṣẹ́ àjọ NDLEA 3 lọ́dún 2014? Gẹ́gẹ́ bí agbẹnusọ àjọ NDLEA ṣe ṣàlàyé, ó ní lọ́jọ́ 15 oṣù kẹfà ọdún 2014 ni Kànmọ́kànmọ́ kó àwọn jàǹdùkú tó dìhámọ́ra ogun wá láti kojú àwọn òṣìṣẹ́ àjọ náà tó ń gbìyànjú láti mú ní ibùba rẹ̀ tó farapamọ́ sí. Ìkọlù náà ló sì fa ikú àwọn òṣìṣẹ́ àjọ NDLEA 3. Lára wọn ni Rabiu Usman Kasaure pẹ̀lú àwọn 2 míì. Àwọn tọ́ọ̀gì tó dìhámọ́ra tí Jímọ̀ kó wá ló pa wọ́n tóhùn sì rọ́nà sálọ lọ́jọ́ náà. Ṣùgbọ́n àjọ yìí pinnu láti rí i mú nítorí ìdájọ́ òdodo fáwọn akọni ikọ̀ àjọ náà tó sùn lójú ìjà ọ̀hún. Bẹ́ẹ̀ ni agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babafẹ́mi ṣàlàyé nínú àtẹ̀jáde náà. Ó fi kún pé látìgbà náà ni Jímọ̀ ti ń sá kiri tí ọwọ́ kò sì bá, bẹ́ẹ̀ ni kò jáwọ́ nínú gbígbé oògùn olóró kiri náà. Babafẹ́mi sọ pé àṣeyọrí ńlá ló jẹ́ fún àjọ NDLEA bí ọwọ́ ṣe padà bá Jímọ̀ yìí tí wọn yóò sì gbọ́ ẹ̀sùn rẹ̀ lábẹ́ òfin. Ó ní ṣáájú ni àjọ NDLEA tún ti gbìyànjú láti mú Kànmọ́kànmọ́ ìyẹn lọ́jọ́ 12 oṣù kẹjọ ọdún 2023 níbi tó farapamọ́ sí Ládò Odò ìpínlẹ̀ Ògùn. Àpò oògùn olóró skunk 19 139 tí ìwọ̀n rẹ̀ dín díẹ̀ lẹ́gbẹ̀rún 2 1922 kilogram ló ní àwọn bá níbẹ̀, ṣùgbọ́n Kànmọ́kànmọ́ tún yọ bọ́rọ̀ mọ́ wọn lọ́wọ́ lọ́jọ́ náà. Ilé tó fi ń kó oògùn olóró náà sí ní ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé nígbà náà gẹ́gẹ́ bí àlàyé agbẹnusọ àjọ NDLEA gẹ́gẹ́ bí ilé ẹjọ́ sì pàṣẹ. Ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ náà ti dàbí irọ́ tó lọ fún ogún ọdún tó jẹ́ pé ọjọ́ kan ṣoṣo lóòótọ́ fi bá a pẹ̀lú bí Kànmọ́kànmọ́ fúnra rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ bọ́ sọ́wọ́ àjọ NDLEA tí wọn yóò sì fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ láti kojú àwọn ẹ̀sùn tó rọ̀ mọ́ ìgbésẹ̀ ohun tó ṣe. Ilé-ẹjọ́ gba béèlì Portable pẹ̀lú mílíọ̀nù kan náírà àti onídùúró 2. Ohun tó ṣẹlẹ̀ nílé-ẹjọ́ lọ́jọ́ Ajé Mọnde rèé. Ilé-ẹjọ́ májísírèètì àkọ́kọ́ tó wà nílùú Ọ̀tà ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ pé kí wọ́n gba béèlì gbajúmọ̀ olórin tàkasúfèé ní Habib Òkìkíọlá tọ́pọ̀ mọ̀ sí Portable. Portable ló ń jẹ́jọ́ lórí ẹ̀sùn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi kàn án. Láìpẹ́ yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi ẹ̀sùn kan Portable, lára rẹ̀ ni lílu àwọn ọlọ́pàá àti olè jíjà. Ṣáájú ni Òkìkíọlá ti sọ fún ilé-ẹjọ́ pé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun, tí ilé-ẹjọ́ sì pàṣẹ pé kí wọ́n lọ fi sí ọgbà ẹ̀wọ̀n Ìbàrà tó wà nílùú Abẹ́òkúta títí dìgbà tí ìgbẹ́jọ́ mìíràn yóò wáyé. Ní ilé-ẹjọ́ lọ́jọ́ Ajé Mọnde ọjọ́ 19 oṣù kìíní ọdún 2026 onídùúró 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́pàá pè láti wá jẹ́rìí tako olórin náà. Agbèfọ́ba M. Abdulkareem tó fẹ̀sùn kan olórin náà jẹ́ kó di mímọ̀ pé ọlọ́pàá 2 ní Òkìkíọlá lù lálùbami nígbà tí wọ́n lọ fi sínkún òfin gbé lọ́jọ́ 10 oṣù kìíní ọdún yìí. Ó ní àwọn 2 kan Ebuka Oda àti Adéyanjú Bùsáyọ̀ ni wọ́n lọ fi ẹjọ́ Portable sùn ní tẹ̀sán ọlọ́pàá tó wà ní Ọ̀tà. Abdulkareem sọ pé látìgbà náà ni wọ́n ti ń fìwé pe Portable ṣùgbọ́n tí kò yọjú. Ilé-ẹjọ́ gba béèlì Portable pẹ̀lú mílíọ̀nù kan náírà àti onídùúró 2. Ohun tó ṣẹlẹ̀ ní kóòtù rèé. Nígbà tó ń pe àwọn ẹlẹ́rìí 2 láti wá sọ tẹnu wọn, àwọn ọlọ́pàá 2 tó yọjú sọ pé alúbami ni Portable lu àwọn lọ́jọ́ náà tó sì jẹ́ pé ilé ìwòsàn ni àwọn ti lọ gba ìtọ́jú kó tó di pé ara àwọn balẹ̀. Ọlọ́pàábìnrin Ògúngbè Ọláyẹmí tó kọ́kọ́ sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni Portable fún òun lójú tó sì tún da àpá sí gbogbo
ọwọ́ òun. Ó ní ká ní kì í ṣe nípa ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá akẹgbẹ́ òun ni bóyá lílù náà kò bá kọjá ohun tí ẹnikẹ́ni kò lérò. Lọ́jọ́ kejì oṣù kínní ọdún 2026 ni àwọn méjì kan Ebuka Oda àti Adéyanjú Bùsáyọ̀ wá fi ẹ̀sùn kan Habib Kikiola pé ó lu àwọn bẹ́ẹ̀ ló tún já wọn lólè. Ó ní onírúurú ìwé làwọn fi ránṣẹ́ sí Portable láti wá sọ tẹnu rẹ̀ ṣùgbọ́n tí kò yọjú. Ìdí rèé tí wọ́n fi sọ pé káwọn lọ fi gbòòrò òfin gbé e. Àwọn kan ló ta àwọn lólobó pé Òkìkíọlá wà ní ilé oúnjẹ ìgbàlódé kan lágbègbè Òsì tó wà ní Ọ̀tà. Lójú ẹsẹ̀ ni SP Hamzat Basil, ASP Àpáta Musba, Aremu Ọdúnọlá àti òun ti dìde láti lọ bá a. Ó ní bí àwọn ṣe débẹ̀ àwọn sọ fún Òkìkíọlá pé ọ̀gá ọlọ́pàá fẹ́ rí ní àgọ́. Ó sì sọ pé yóò tẹ́ òun lọ́rùn láti kú ju kóun tẹ̀lé àwọn lọ. Lójú ẹsẹ̀ níbẹ̀ ló ti gbá òun àti ẹnìkejì òun Aremu Ọdúnọlá lẹ́sẹ̀ lójú tó sì lu àwọn lálùbami lọ́jọ́ náà. Ó ní àwọn ọlọ́pàá tó kù ni wọ́n ṣe ìrànwọ́ tí àwọn fi rí gbé dé àgọ́ ọlọ́pàá lọ́jọ́ náà. Ọláyẹmí sọ bẹ́ẹ̀ níwájú ilé ẹjọ́. Ẹlẹ́rìí kejì tóun náà jẹ́ ọlọ́pàá Ọdúnọlá ní ìyàlẹ́nu ló jẹ́ fóun nígbà tí Portable ń bá àwọn lágídí níṣe ló bọ́ ṣòkòtò rẹ̀ tó sì lóun yóò kù sáwọn lọ́rùn bí wọ́n bá fẹ́ gbé òun ní tipátipá. Agbẹjọ́rò Òkìkíọlá ọ̀gbẹ́ni Arasanmi nígbà tí ó ń gbè lẹ́yìn oníbàárà rẹ̀ sọ pé yóò wu òun kí ilé ẹjọ́ fojú àánú wo Olorin náà nípa gbígba béèlì rẹ̀. Arasanmi sọ pé Òkìkíọlá ní àǹfààní sí ẹ̀tọ́ mẹ́ta lára rẹ̀ sì ni kí wọ́n da ẹjọ́ náà nù pé kò ní ẹjọ́ kankan láti jẹ́. Onídàájọ́ ilé ẹjọ́ náà adájọ́ O.A. Sódùnkẹ́ nígbà tó ń fojú àánú wo Olorin tàkasúfè ọ̀hún pàṣẹ pé kí wọ́n gba béèlì Portable pẹ̀lú mílíọ̀nù kan náírà àti onídùúró méjì. Ilé ẹjọ́ sọ pé Portable yóò wà ní ọgbà àtúnṣe tó wà ní Ìbàrà nílùú Abẹ́òkúta títí dìgbà tí wọn yóò fi rí ọ̀rọ̀ béèlì rẹ̀ yanjú. Ó wá sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ kejì oṣù kejì ọdún 2026. Ọjọ́ Aje Mọnde ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún 2026 ní gbajúmọ̀ olórin Habib Kikiola Badmus tí ọ̀pọ̀ mọ̀ sí Portable tàbí ìwèrè olórin tó ń fojú ba ilé ẹjọ́ lẹ́yìn àṣẹ ilé ẹjọ́ pé kí wọ́n jù sí àhámọ́ fún ọ̀sẹ̀ kan. A ó rántí pé ilé ẹjọ́ magistrate tó wà nílùú Ọ̀tà nípínlẹ̀ Ògùn ni wọ́n ti gbọ́ ẹjọ́ mìíràn tí Portable tún jẹ lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tó kọjá. Ọmọ Ọlálọ́mí bó ṣe tún máa ń pe ara rẹ̀ fojú ba ilé ẹjọ́ lọ́jọ́ náà lórí ẹ̀sùn ṣíṣe ọ̀kan nínú àwọn obìnrin tó bímọ fún Àṣàbí Simple báṣubàṣu. Bákan náà ni wọ́n tún fẹ̀sùn kan Portable pé ó hùwà àbùkù sí ọlọ́pàá obìnrin kan tó wà lára àwọn agbófinró tó fẹ́ mú lórí ẹ̀sùn tí wọ́n kọ́kọ́ fi kàn án. Lápapọ̀ kókó ẹ̀sùn 9 ni wọ́n fi kàn Portable láti jẹ́jọ́ rẹ̀. Lẹ́yìn ìgbẹ́jọ́ náà ni adájọ́ kọ̀ láti yọ̀ǹda rẹ̀ pé kó máa gba ilé wa jẹ́jọ́. Ó ní àfi tóun bá rí ọlọ́pàá tó fi àbùkù kàn nílé ẹjọ́. Èyí ni wọ́n fi jù sí àhámọ́ ọ̀sẹ̀ kan. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló fi ẹ̀sùn oníkókó 9 kan Portable gẹ́gẹ́ bí ìwé ẹ̀sùn láti olú iléeṣẹ́ agbófinró náà ṣe kéde. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé wèrè olórin fìyà jẹ ọlọ́pàá obìnrin Inspector Ògúngbè Ọláyẹmí àti àwọn èèyàn 5 mìíràn lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kínní ọdún 2026 yìí. Bákan náà ni wọ́n fẹ̀sùn jíjí mọ́tò ayọ́kẹ́lẹ́ Benz E300 kan Olorin náà. Wọ́n ní mílíọ̀nù 12 náírà ní iye owó ọkọ̀ ọ̀hún àti pé ẹnìkan tó ń jẹ́ Iléyẹmí Dámilọ́lá David ló ní mọ́tò náà. Wọ́n tún fi ẹ̀sùn kíkọ̀ láti jẹ́ kí ọlọ́pàá mú kan Portable pẹ̀lú. Ilé ìgbafẹ́ rẹ̀ tó wà ní ìyànà Ìlógbò nílùú Ọ̀tà ni ọmọ Ọlálọ́mí ti hùwà náà báwọn ọlọ́pàá ṣe wí. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé Portable tún fìyà jẹ ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Iléyẹmí Dámilọ́lá David. Wọ́n ló sá ní àáké ní gbogbo ara èyí tó lòdì lábẹ́ òfin ìpínlẹ̀ Ògùn abala 383. Obìnrin kan tí wọ́n pè ní Akíyanjú Olúwabùsáyọ̀mí náà tún faragbá nínú ìjìyà Portable. Wọ́n ló gbá létí wọ́n lòun àtàwọn èèyàn rẹ̀ náà tún sa ẹnìkan tó ń jẹ́ Olówù Ọlámídé ní àáké ní gbogbo ara lọ́jọ́ kan ṣoṣo yìí náà. Èyí àti àwọn ẹ̀sùn mìíràn ni wọ́n fi kàn Portable àti àwọn 5 mìíràn tí wọ́n ti sá lọ báyìí. Gbogbo àwọn ẹ̀sùn wọ̀nyí ló lòdì lábẹ́ òfin ìpínlẹ̀ Ògùn bí ilé ẹjọ́ ṣe wí tí wọ́n sì ní ìjìyà lábẹ́ òfin 516, 351, 383, 389 àti 390 òfin ìwà ọ̀daràn tí wọ́n ṣe ní ọdún 2006. Ìyá ló gbé bẹntiróòlù sí ṣọ́ọ̀bù ní Kwara tí iná fi jó ọmọ 3 pa. Iléeṣẹ́ panápaná ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyá.
iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara ti ṣàlàyé ohun tó fa iná tó jó àwọn ọmọ mẹ́ta kan pa nílé kan lágbègbè Ládùbà Ògidì nílùú Ìlọrin lọ́jọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ 17 oṣù kínní ọdún 2026. Alukoro àti olórí ẹ̀ka ìkéde níléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara PFO Hasan Hakeem Adékúnlé ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta pé nǹkan bíi yàrá 5 ṣọ́ọ̀bù 6 ló wà nínú ilé náà. Ó ní ṣọ́ọ̀bù 3 tó wà nísàlẹ̀ ilé ọ̀hún ni iná náà kàn àti pé iná tó ṣẹyọ náà kò ṣẹ̀yìn epo bẹntiróòlù tí ìyá kan gbé sínú ṣọ́ọ̀bù táwọn ọmọ rẹ̀ sùn sí. Nígbà tó ń ṣàlàyé bí iná ọ̀hún ṣe ṣẹyọ gan-an, alukoro iléeṣẹ́ panápaná Kwara sọ pé ìwádìí fi hàn pé obìnrin kan tó ní ọmọ 3 ló ra epo bẹntiróòlù tó 50 lítà 50 litres tó sì gbé pamọ́ sínú ṣọ́ọ̀bù táwọn ọmọ sùn sí. Níwájú ṣọ́ọ̀bù náà obìnrin mìíràn dáná èédú tí èédú ọ̀hún sì lọ tadé ibi tí wọ́n gbé epo bẹntiróòlù pamọ́ sí, èyí tó mú iná ṣẹ́yọ tó sì padà gbiná tó fa ìjàmbá iná náà. Iná ọ̀hún ló gba ẹ̀mí àwọn ọmọdé 3 tí ẹnìkan tó ń kọjá lọ tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ náà sì tún fi ara kóná tó balẹ̀ sí ilé ìwòsàn kí panápaná tó dé. Wọ́n fi kún pé olórí agbègbè ọ̀hún ni àwọn gbé òkú àwọn ọmọdé tó di olóògbé náà fún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ panápaná Kwara ṣe dárúkọ àti ọjọ́ orí àwọn ọmọ náà, ẹni àkọ́kọ́ ni Abdulrahman Jamiu Jẹ́jẹ́ ọmọ ọdún 8, ìkejì ni Islamia Abdulwahab ọmọ ọdún 17 17 years tí ìyá rẹ̀ ní ṣọ́ọ̀bù. Ẹnì kẹta ni Hadiza Abdulaziz Raji ọmọ ọdún 17 17 years kan náà. Ọ̀gá àgbà níléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara CFS Alabi Muhammed bá àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kẹ́dùn, bẹ́ẹ̀ ló ní ìjàmbá tó ṣe é dènà ni. Ó wá kìlọ̀ fún aráàlú láti yé tọ́jú epo sílé tàbí ohunkóhun tó bá lè gbiná, pàápàá láwọn ibi tí wọ́n bá ti ń ta ọjà tí iná dídá kò sì jìnnà rárá. Bí wọ́n bá kẹ́fín ẹnikẹ́ni tó ń tọ́jú epo sínú ilé gbígbé tàbí tó ń hùwà tó lè fa ìjàmbá, olórí iléeṣẹ́ panápaná Kwara rọ àwọn aráàlú láti tètè fi ẹjọ́ ẹni bẹ́ẹ̀ sùn láti dènà ìjàmbá irú èyí lọ́jọ́ iwájú. Ọlọ́pàá ṣèèṣì yìnbọn mọ́ àwọn akin ẹgbẹ́ rẹ̀ 2 nípínlẹ̀ Rivers, èèyàn kan kú, ó mà ṣe o. Ọlọ́pàá náà tó ń ṣiṣẹ́ níléeṣẹ́ multinational logistic firm ní One nípínlẹ̀ Rivers ti wà ní àhámọ́ àgọ́ ọlọ́pàá lẹ́yìn tó ṣèèṣì yìnbọn mọ́ àwọn agbófinró ọlọ́pàá akin ẹgbẹ́ rẹ̀ nípa àìkíyèsára lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 18 oṣù kínní ọdún 2026. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní dédé aago 1 ọ̀sán nígbà tí àwọn ọlọ́pàá náà rìnrìn àjò bọ̀ láti ìpàgọ́ ìyẹn life camp sí iléègbé wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, agbófinró Inspector Victor Okus tó ń ṣiṣẹ́ lẹ́ka tó ń rí sí àwọn ohun èlò ìyẹn Intex Logistics lábẹ́ àbójútó iléeṣẹ́ ọlọ́pàá alágbèéká 19 Police Mobile Force PMF ló ṣe bẹ́ẹ̀ ṣèèṣì yìnbọn mọ́ àwọn ọlọ́pàá akin ẹgbẹ́ rẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ ọlọ́pàá Inspector Matthew Bawa láti pàṣẹ ọ̀gá àgbà lẹ́ka Port Harcourt Mine Unit DSP Chika Njoku jẹ́ kó di mímọ̀ pé ó kù nípa àìkíyèsára bó ṣe gbébọn náà lásìkò tó wà nínú ọkọ̀ kan náà pẹ̀lú àwọn ọlọ́pàá 2 ọ̀hún láti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá alágbèéká 14 PMF ní Yola ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Àsìta ìbọn náà ló bá àwọn agbófinró méjèèjì tí wọ́n sì sáré gbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn Nobsams ní Trans Amadi fún ìtọ́jú. Àmọ́ ṣá lẹ́yìn ọ̀rẹ̀yìn ní òṣìṣẹ́ elétò ìlera kan padà fìdí ikú Inspector Ibrahim Sani múlẹ̀ nígbà tí Inspector Daniel Dauda sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní tiẹ̀. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n gba ìbọn kúrò lọ́wọ́ Inspector ọlọ́pàá Okus tó sì ti jẹ́ kíkéde pé ó jẹ̀bi, ó sì ti wà láhàámọ́ olú iléeṣẹ́ ọlọ́pàá Trans Amadi dìgbà tí ìwádìí ìfimúfínlẹ̀ yóò parí. Onírúurú ìṣòro ló ń dojúkọ Nàìjíríà o, àmọ́ ṣùgbọ́n tètò ààbò yìí ló bú àyà tó borí wọn. Lára àwọn ìṣòro ètò ààbò tó sì ga jù náà ni tí ìkọlù àwọn agbésùnmọ̀mí, ajínigbé àti àwọn míì tó dàbí rẹ̀. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ apá ìhà àríwá Nàìjíríà láwọn ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí náà ti gbọ̀ngbọ̀n jùlọ, àmọ́ lónìí ó fẹ́ dàbí pé kò sí agbègbè kan tí ètò ààbò ti sẹnu rí ní Nàìjíríà. Iléeṣẹ́ Beacon Security and Intelligence Limited tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ààbò sọ pé ètò ààbò Nàìjíríà dára lọ́dún 2025 ju ọdún 2024 lọ. Ìwọ̀nyí sì ni àwọn àkójọpọ̀ àwọn ìpínlẹ̀ bíi 5 tí ètò ààbò rẹ̀ mẹ́hẹ̀ jùlọ àti ìpínlẹ̀ tí wọ́n ti gbẹ̀mí èèyàn jùlọ ní Nàìjíríà lọ́dún 2025. Ní ìpínlẹ̀ Zamfara ó ti pẹ́ tí ètò ààbò ti mẹ́hẹ̀ nípínlẹ̀ náà. Ìpínlẹ̀ ọ̀hún
ló lé téńté nínú àwọn ìpínlẹ̀ tí ètò ààbò rẹ̀ burú jùlọ lọ́dún 2025. Àtẹ̀jáde láti Beacon Security fi hàn pé èèyàn 2,499 ni wọ́n jí gbé tí wọ́n sì gbẹ̀mí èèyàn tí ó tó 1,534 nípínlẹ̀ náà lọ́dún tó kọjá. Ìpínlẹ̀ Zamfara yìí ni Bello Turji tó jẹ́ ògbóǹtarìgì agbésùnmọ̀mí tí ìjọba àpapọ̀ ń wá láti ọjọ́ pípẹ́ fi ṣe ibùbá tó farapamọ́ sí gẹ́gẹ́ bí ìwádìí ṣe wí. Ìwádìí iléeṣẹ́ ètò ààbò náà fi hàn pé ìpínlẹ̀ Katsina tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìpínlẹ̀ Zamfara ní ìpínlẹ̀ tó rọrùn fún agbésùnmọ̀mí láti wọ̀ jùlọ lọ́dún 2025 kan náà. Ìwádìí náà fi hàn pé èèyàn 911 ni wọ́n pa níbẹ̀ tí wọ́n sì jí 1,468 lọ lọ́dún 2025. Tí a bá ń sọ nípa ìpínlẹ̀ tí wọ́n ti ń jí èèyàn gbé fún owó ìtúsílẹ̀ jùlọ, ìpínlẹ̀ Katsina jẹ́ ọ̀kan gbòógì ní Nàìjíríà. Lọ́dún tó kọjá, àwọn ìjọba ìbílẹ̀ kan níbẹ̀ tilẹ̀ dúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n sì ń san owó orí fún wọn níbẹ̀ láti dènà ìkọlù. Ìpínlẹ̀ Niger ní ìpínlẹ̀ kẹta tí ètò ààbò rẹ̀ burú jùlọ ní Nàìjíríà gẹ́gẹ́ bí Beacon Security ṣe fi léde. Èèyàn 1,400 ni wọ́n pa níbẹ̀ lọ́dún 2025 nígbà tí wọ́n sì jí èèyàn 833 gbé lọ gẹ́gẹ́ bí Beacon Security ṣe sọ. Ìpínlẹ̀ Niger yìí ni wọ́n ti jí èèyàn tó pọ̀ jù gbé lọ lẹ́ẹ̀kan ṣoṣo ní Nàìjíríà lọ́dún tó kọjá ní àwọn agbésùnmọ̀mí jí akẹ́kọ̀ọ́ tó lé ní 300 lọ nílé ẹ̀kọ́ St Mary's tó wà ní Papiri nípínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Borno, èèyàn tó tó 669 ni wọ́n jí gbé lọ tí wọ́n sì pa èèyàn 1,601 ní ọdún 2025. Ìpínlẹ̀ Borno yìí ni wọ́n ti gbẹ̀mí èèyàn tó pọ̀ jùlọ ní Nàìjíríà lọ́dún 2025. Ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ olú ibùba fún ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram àti ISWAP ní Nàìjíríà. Lára àwọn ẹ̀mí èèyàn tó ṣe pàtàkì tó sọnù níbẹ̀ ní ti ọ̀gágun M.A. Uba tí àwọn agbésùnmọ̀mí pa tí wọ́n tún gbé fọ́nrán fídíò ikú rẹ̀ síta lẹ́yìn tí iléeṣẹ́ ọmọ ogun sọ pé kò sí lákàtà àwọn ajínigbé. Ìpínlẹ̀ Sokoto tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Katsina àti Zamfara náà kò gbẹ́yìn nínú àwọn ìpínlẹ̀ tí ètò ààbò rẹ̀ mẹ́ẹ̀ jùlọ fún ọdún 2025 kan náà. Èèyàn 433 ni wọ́n gbẹ̀mí wọn nígbà tí agbébọn sì jí èèyàn 707 gbé níbẹ̀ lọ́dún 2025 nìkan ṣoṣo. Ìpínlẹ̀ Sokoto ni ẹgbẹ́ agbésùnmọ̀mí Lagbara ti jáde tí wọ́n sì ń ṣe àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún bí ọ̀sẹ̀ sì ń ṣe òjú. Yàtọ̀ sí Lagbara, àwọn ikọ̀ Bello Turji tó jẹ́ ògbóǹtarìgì agbésùnmọ̀mí tó máa ń dé bá wọn lálejò níbẹ̀ fún ìkọlù lemọ́lemọ́. Ẹ̀wẹ̀, lára àwọn ìpínlẹ̀ míì tí ètò ààbò wọn tún mẹ́hẹ̀ ní Kano, Kebbi, Kogi àti Kwara tí wọ́n dojúlé náà báyìí. Ohun ìtìjú ló jẹ́ o tó mú Senegal kúrò lórí pápá ìṣeré fún ìgbà díẹ̀ níbi ìdíje àṣekágbá AFCON 2025. Ní ọjọ́ Àìkú Sunday ọjọ́ 18 oṣù kínní ọdún 2026 ní Senegal lu Morocco mọ́lé láti fi gba ife ẹ̀yẹ ilẹ̀ AFCON 2025 fún ìgbà kejì. Ìjáwé olúborí wọn náà ló wáyé lẹ́yìn tí ìfàǹfà kan wáyé nígbà tí adarí eré fọn fèrè pẹnátìrì fún Morocco tako Senegal nígbà tó kù díẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ náà parí. Nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà wọ ìṣẹ́jú 180 ní adarí eré Jean Marquez ń dálà lẹ́yìn àyẹ̀wò VAR fọn fèrè náà pé agbábọ́ọ̀lù tó gbá ọwọ́ ẹ̀yìn fún Senegal El Hadji Malick Diop ṣe àṣemáṣe sí agbábọ́ọ̀lù Morocco Brahim Diaz. Èyí ló mú kí akọ́nimọ̀ọ́gbá fún agbábọ́ọ̀lù Senegal Pepe Tau fi bínú pé káwọn agbábọ́ọ̀lù rẹ̀ kúrò lórí pápá ìṣeré nítorí ìpinnu adarí ayò náà kò tẹ́ òun lọ́rùn. Ìgbésẹ̀ Tau ọ̀hún ló wáyé lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí adarí eré pa góòlù tí Senegal ti ṣáájú jẹ nù nítorí àṣemáṣe tí agbábọ́ọ̀lù Senegal ṣe sí agbábọ́ọ̀lù Morocco síwájú. Àmọ́ Sadio Mane tó ń gbá ọwọ́ wájú fún Liverpool tẹ́lẹ̀ dúró lórí pápá ìṣeré tó sì pàrọwà sáwọn ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ láti má fi pápá ìṣeré náà sílẹ̀ kí wọ́n rí i dájú láti parí ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Lẹ́yìn bíi ìṣẹ́jú 17 tí ìdádúró fi wà, àwọn agbábọ́ọ̀lù náà padà sórí pápá láti parí ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ń bá bọ̀. Ṣùgbọ́n Diaz tó gbá pẹnátìrì náà gbà sọ́wọ́ aṣọ́lé Senegal Eduardo Mendy tí adarí eré sì fọn fèrè ìparí eré lẹ́yìn náà. Láàrin ìṣẹ́jú 4 tí ìfẹsẹ̀wọnsẹ̀ ń bẹ̀rẹ̀ padà fún 30 ìṣẹ́jú àkọ́kọ́ tí wọ́n fi kún láti tẹ̀síwájú eré ni Pape jẹ ayò kan fún Senegal èyí tó pàpà mú wọn jáwé olúborí níbi ìdíje náà.
Nínú àtẹ̀jáde tó fi síta lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà, akọ́nimọ̀ọ́gbá Morocco Walid Regragui sọ pé ìwà tí àwọn Senegal wù láti kúrò lórí pápá jẹ́ ohun ìdójútì tí kò sì buyì kún Áfíríkà. Ààrẹ FIFA Gianni Infantino nínú àtẹ̀jáde kan tó fi sójú òpó Instagram rẹ̀ bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ tó wáyé náà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Ben Sport, Tao sọ pé òun gbà pé kì í ṣe ohun tó bójúmu bí òun ṣe ní káwọn agbábọ́ọ̀lù òun kúrò lórí pápá. Ó wá tọrọ àforíjì lórí ìgbésẹ̀ náà, àmọ́ tó ní bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ká òun lára ni òun fi hùwà. Ohun tó bí Tao nínú kò sẹ́yìn bí adarí eré Ndala kò ṣe ka góòlù tí Ismail Sarr ti kọ́kọ́ jẹ fún ẹ̀sùn pé Abdoulaye Seck ti Achraf Hakimi lójú ilé kí wọ́n tó jẹ ayò náà. Ọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù Senegal ni wọ́n tẹ̀lé àṣẹ Tao láti kúrò lórí pápá, táwọn alátìlẹyìn wọn míì sì gbìyànjú láti ya wọ orí pápá. Diaz tó sọ pẹnátì nù ní ọkàn rẹ̀ gbọgbẹ́ lẹ́yìn ìdíje náà nítorí orílẹ̀-èdè rẹ̀ kò rí àǹfààní láti gba ife ẹ̀yẹ náà láti ọdún 1976 tí wọ́n ti gbà á kẹ́yìn. Lẹ́yìn ìdíje náà, Mane sọ pé ìdíje pàtàkì ní bọ́ọ̀lù gbígbá jẹ́ àti pé gbogbo àgbáyé ló ń wò wọ́n tí wọ́n sì nílò láti ṣàfihàn ohun rere. Òun wò wípé kì í ṣe ohun tó bójúmu fún àwọn láti má parí ìfẹsẹ̀wọnsẹ̀ náà nítorí adarí eré fan pẹnátìrì. Ó ní òun rò pé ohun tó burú jùlọ nínú ìdíje ilẹ̀ Áfíríkà ni. Ó wí pé ó tẹ́ òun lọ́rùn kí àwọn fìdí rẹmi ju irú ìṣẹ̀lẹ̀ yìí lọ. Aṣọ́lé Senegal Mendy ní ìwúrí ló jẹ́ fún òun bí Senegal ṣe padà sórí pápá lẹ́yìn tí Mane darí àwọn láti ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì tún padà borí ìdíje náà. Guaye ní tirẹ̀ sọ pé àwọn rò pé ìyànjẹ ló jẹ́ fún àwọn bí adarí eré ṣe pa góòlù àwọn rẹ́ láì ṣe àyẹ̀wò VAR, àmọ́ tó ṣe bẹ́ẹ̀ fún Morocco. Lẹ́yìn tí Infantino nínú àtẹ̀jáde tó fi sórí Instagram kí Senegal kú oríire tó sì kan sáárá sí Morocco fún bí wọ́n ṣe ṣètò ìdíje náà, ó ní kò tọ̀nà láti forí pápá ìṣeré sílẹ̀ báwọn Senegal ṣe ṣe. Ó wòye pé gbogbo àṣẹ táwọn adarí eré bá ti pa ló yẹ káwọn agbábọ́ọ̀lù máa tẹ̀lé nítorí ewu wà níbẹ̀ fún ọjọ́ iwájú eré bọ́ọ̀lù tí wọ́n bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Ó ní ohun tó ṣẹlẹ̀ náà kò gbọdọ̀ wáyé mọ́, tó sì jẹ́ ẹ̀tọ́ àwọn agbábọ́ọ̀lù àtàwọn òṣìṣẹ́ láti máa fi àpẹẹrẹ rere lélẹ̀. Ó fi kún pé òun ní ìgbàgbọ́ pé CAF máa gbé ìgbésẹ̀ tó yẹ láti dá sẹ̀ríà fún gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn.